káàbọ̀ padà sórí ètò yìí on the street ládùúgbò tí Ìjẹ̀ṣà TV gbé kalẹ̀ fún gbogbo ìyá ọmọ Ìjẹ̀ṣà nílé lóko àti lókè òkun. Orúkọ mi ni Ìdòwú Ayọ̀mídé tí gbogbo ayé mọ̀ sí arákùnrin Ekiri, èmi ọmọ wa ọmọ ẹkùn. Lọ́sẹ̀ yìí nǹkan tẹ́ fẹ́ bá mi dá sí ni òwe. Ẹ bá mi parí òwe yìí. Mariwo tó ń fi sẹpẹ́ sẹ̀sìn ẹ parí ẹ̀. But before I go, don't forget to subscribe on our YouTube channel. I'm coming back. Ẹ bá ń parí òwe yìí. Mariwo tó ń fi sẹpẹ́ sẹ̀sìn. Yes, màmá bẹ́ẹ̀ kẹ́ bá mi parí òwe yìí. Mariwo tó ń fi sẹpẹ́ sẹ̀sìn. Ó sì wí. Yes, àìjẹ́ ẹ bá ń parí òwe yìí. Mariwo tó ń fi sẹpẹ́ sẹ̀sìn. Kò yé yín. Mariwo tó ń fi sẹpẹ́ sẹ̀sìn. Ẹ̀rọ ẹsẹ̀ ẹ̀rọ. Kò yé yín náà. Orúkọ mi ni Fáwọ̀dì Ìgbé. Yes, ẹ bá mi parí òwe yìí. Mariwo tó ń fi sẹpẹ́ sẹ̀sìn. Mariwo bẹ́ẹ̀ sà tó fi ìṣẹ́kúṣẹ̀ sí. Iná ni ó yanjú ẹ o. Iná ló máa yanjú ẹ. Orúkọ mi Israel orúkọ mi. Israel. Yes sà, ẹ bá ń parí òwe yìí. Mariwo tó fi sẹpẹ́ sẹ̀sìn. Ẹ wá yẹ lé o. Ìgbẹ́ Yorùbá nílẹ̀. Ẹgbẹ́ Yorùbá nílẹ̀. Ìtọ́jú lẹ̀ bò lọ́wọ́ mi. Ìtọ́jú lẹ̀ bò máa bò ìtọ́jú lẹ̀ sọ. Police your papa. If you be this man, I swear to God, come out. I will beat you now. I don't test me. Lẹ́yà Ayọ̀dẹ́lá. Yes ma. Ẹ jẹ́ bá ń parí òwe yìí. Mariwo tó fi sẹpẹ́ sẹ̀sìn. Àwọn ti pẹ́ gan, ó ti pẹ́ ní ìrẹsì. Mariwo tó fi sẹpẹ́ sẹ̀sìn. Mariwo tó fi sẹpẹ́ sẹ̀sìn. Ọba Fẹ́mi dúró. Kẹsà ẹ bá mi parí òwe yìí. Mariwo tó fi sẹpẹ́ sẹ̀sìn. Ìmọ̀wé o. Mariwo tó fi sẹpẹ́ sẹ̀sìn. Ara ẹ̀ ló fi ń sẹ̀sìn. Kẹsà ẹ bá mi parí òwe yìí. Mariwo tó fi sẹpẹ́ sẹ̀sìn. Orúkọ mi ni Adéọlá Adéyẹyè. Yes ma, ẹ bá mi parí òwe yìí. Mariwo tó fi sẹpẹ́ sẹ̀sìn. Ìyá oníyẹn ṣe ọlọ́bẹ̀ ṣe gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ kí n làágùn náà mo rẹ̀ dúpẹ́ lọ́wọ́ yín. Ọmọ mo gbọ́ many things lónìí. Anyway, you can also drop your own comment, drop it, and don't forget to subscribe on our YouTube channel. See you next week.